Africa Content TV. Kálẹ̀ fún wọn tó wúrọ̀ lọ làwọn èèyàn wá ń lọ. Lẹ́sìn ìgbọ̀dé bá parọ́. Kálẹ̀ fún wọn tó wúrọ̀ lọ làwọn olùdíje gba ìwé sí ara. Lẹ́sìn ìgbọ̀dé bá parọ́. Báwo ni ló sọ pé kálẹ̀ sọ wá tó ọ̀rọ̀ báwo ló ṣe lè gba ìwé sí ara? Ẹ̀ẹ́dún bá lọ sí òun àkọ́bá ẹ̀, ilẹ̀ tí mo tún lè bá, ilẹ̀ fẹ́ kàn bá ẹ̀, ọlọ́run ló dá mi bá ẹ̀. Báyìí náà ń sọ bàbá tó ṣe ìdájọ́ mọ́ wọn lọ. Ilẹ̀ tí mo tún lè bá ẹ̀, ilẹ̀ fẹ́ kàn bá ẹ̀, ọlọ́run ló dá mi bá ẹ̀. Báyìí náà ń sọ bàbá tó ṣe ìdájọ́ mọ́ wọn lọ. Ẹgbẹ́ lójú lòun máa kọ̀ báyìí, kílẹ̀ ní mo fi ṣe báyìí, kílẹ̀ fẹ́ kàn báyìí, ṣe bọ́lá ló dáhùn báyìí. Báyìí náà ń lò bàbá tó lò dáadáa. Nílò máa kọ̀ báyìí, kílẹ̀ ní mo tún ṣe báyìí, ẹ̀kọ́ kílẹ̀ fẹ́ kàn báyìí, ọlọ́run ló dáhùn báyìí. Báyìí náà ń lò bàbá tó lò dáadáa. Kọ́ládàdé ń ṣùgbà kọ́ládàdé kò dá ní ẹni tí ó dá kò dá ní ẹ má ti ọ̀hún. Òun tí ó dá kọ́ládàdé kò dá ní ẹni tí ó dá kò dá ní ẹ má ti ọ̀hún. Kọ́ládàdé wọ́n ní wọ́n ènìyàn dára ẹlẹ́dẹ̀ ló pa ṣé gbọ́dọ̀ bá pa ní ṣé tó máa ń pa wà dára lára ẹni. Wọ́n ní wọ́n ènìyàn dára ẹlẹ́dẹ̀ ló pa ṣé gbọ́dọ̀ bá pa ní ṣé tó máa ń pa wà dára lára ẹni. Èèyàn ní ìgbéraga ẹni bá ń jẹ́ ìgbé o. Ara ẹ bá tí ó máa ń pẹ́ jẹ́sẹ̀ ẹgbẹ́sẹ̀ jẹ́sẹ̀ jẹ́sọ̀ èrè ṣe máa lọ́wọ́ àgbẹ̀dìrẹ́ náà. Ọmọ bàbá ẹ̀ ti jọra mi lọ́dọ̀ ọmọ tí mo rí ẹni mo rí ìdí o gbogbo rege kí n má ṣe bẹ́sẹ̀ sílẹ̀ kí wọ́n fẹ́ lọ lọ. Ọmọ bá ṣe kí mi má bò lọ́dọ̀ náà ni bàbá ṣe ń ṣẹnu gbòòrò ẹnu gbòòrò ìyàwó bí àtọ̀rọ̀ ìjọba tó kò tó jẹ́ pé àtọ̀rọ̀ tó kọ̀ tó sọ bẹ́ẹ̀.
ìṣòkò sọ̀rọ̀ àtọ̀. Bẹ́ẹ̀ bá ti mọ̀ ọ́ ń lé láṣoṣo ìṣòkò sọ̀rọ̀ àtọ̀. Bọ́dà ìjọba àtọ̀ ẹ̀ṣẹ̀ fọ́ tó bá tọ́ látọ̀jù yóò mọ̀ ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Irú náà lórí ìgbà tó bá tọ́ látọ̀jù ó máa ń gbà látọ̀jù. Ó mọ̀ ìwé ìwé tó dára síta tó bá tọ́ dára ó ti di àṣojú. Àwọn mìíràn bá ti mọ̀ ọ́ ń yẹ láṣẹ ìṣekúṣe àbàdàn. Wọ́n yọ jẹ́ lọ́jọ́ ìṣẹ́jọ́ àwọn ọmọ tó ní ìgbàgbọ́ ńlá. Ìgbésí ayé ọlọ́ba jẹ́ ní ìgbésẹ̀kọ̀. Lẹ́yìn bàbá mi kọ́ máa bá yà lẹ́yìn. Ọmọ tó ní kọ́ máa bá yà lẹ́yìn. Ọmọ máa bá yà lẹ́yìn òun lọ. Ọmọ gbọ́. Bọ́lá ti lóye bá a ti lẹ̀. Ìgbàgbọ́ bá ṣe àwọn olóòtú ìlọ́mọ ọ̀sìn. Kò fọ́ ọmọ ọ̀rọ̀ bá níbo tí ì mọ̀. Olùwò dada wọn bá níbo tí ì mọ̀. Ó bá mo ní ṣe kó fọ́ ọ̀ṣẹ̀. Onítẹ̀wọ́ wọ́n fi omi sí. Bọ́dà ẹ̀jọ̀ bọ̀ ẹni táyé bá ti láì. Nǹkan tó wá ń ṣe àwọn olùdílé ìlọ́mọ nígbà. Wọ́n bá níbo tí ì mọ̀. Olùwò dada wọn bá níbo tí ì mọ̀. Ó bá mo ní ṣe kó fọ́ ọ̀ṣẹ̀. Onítẹ̀wọ́ wọ́n fi omi sí. Onítẹ̀wọ́ wọ́n fi omi sí. Àwọn olólùfẹ́ ẹ̀dá wọn ti wá pé kí ní dàda kiri ẹ̀rọ àwọn olólùfẹ́ ẹ̀dá wọn ti wá pé kí ní dàda kiri ó tó máa lẹ́nu ìgbẹ́jà ooo tí wọ́n fi kọ́ ìfọ́ òde lòdì àti sísọ òṣèlú wọn àbíyá wọ́n má ṣẹlẹ̀ ti jáde ìwà àbíyá. Ó tó máa lẹ́nu ìgbẹ́jà ooo tí wọ́n fi kọ́ ìfọ́ òde àti sísọ òṣèlú wọn àbíyá wọ́n má ṣẹlẹ̀ ti jáde ìwà àbíyá. Àwọn aláàbò mi lọ́la pé bá a ṣe àwọn òṣèlú wọn. Tọ́lá ní bá a ṣe aláàbò láti máa ṣọ àti àárọ̀. Gbogbo ìṣe ìṣúyẹ̀ láti máa wò nílé. Ó bọ̀ àti gbọ́dọ̀ òkúta bá lọ́ọ̀dún ọ̀hún gbọ́. Àti gbọ́dọ̀ lọ́dún òdòdó ìwọ̀n wa. Òrọ̀lá lọ́la, òrọ̀lá ṣe jàrò. Òrọ̀lá nílànà, òrọ̀lá ṣe jàrò. Òrọ̀lá ṣe jẹ́jẹ́, ayélujára kò ṣe é lọ. Òrọ̀lá nílànà, òrọ̀lá kí gbogbo ló ṣọ̀kọ̀. Òrọ̀lá ṣe jẹ́jẹ́, ayélujára kò ṣe é lọ. Ẹ̀ẹ́sọ́yà, ọ̀nà tó yọ ní ìmúpa. Abẹ́lé àti ọmọdé tó ń bá ọmọdé kiri o. Ó
Thank you.